Bina banjo, bojo bangro. Ṣé wọ́n yóò dúró tì mí nínú ìfẹ́ kan? Love na better fọwọ́ sí o. Ìwọ máma ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù. Ṣé wọ́n yóò dúró tì mí? Àní bina banjo, sá fún mi. Baba. Ọmọ abẹ́ àná ẹ̀ lórí kéke òwú ni tó ń bọ̀. Mo ní kí n fi ṣe surprise mi. Ó dàbá. Ṣàlàáfíà lẹ́wọ̀. Dúpẹ́. Pẹ̀lẹ́ sà. Bóòní rìn. Ọkùnrin mi fọ́ọ̀lù kan sà. Bá mi, ẹ rántí the last time tí mi àti sọ̀rọ̀ lórí fóònù tí mo sọ fún yín pé màá mú ọkọ tí mo fẹ́ fẹ́ máa fún Akin. Ọmọ rẹ̀. Ọkùnrin ló èmi náà ti gbọ́ a lot of things nípa yín sá. Má jẹ́ kó dùn mí lórí. Má jẹ́ kó dùn mí olórúkọ ńlá béèrè wà sóríire. Àmísà àmísà. O ní ṣubú dání. Àmísà. Èmi náà lè fẹ́ máa jáde lọ ni ṣùgbọ́n lẹ́sẹ̀ tẹ́ ẹ bá mi jẹ́ ká wọlé kó tiẹ̀ mú mi ní àmọ́ mi tútù. Dadi ní bínú sá mi nílé wọlé pẹ̀lú yẹn because stress ta go through time gbàtà ń bọ̀ ó pọ̀ gan so mo fẹ́ wọnú mọ́tò kí n tán èsì sórí. Ó dà bá èbúrú ṣé wàá bá mi. Bàbá yín ni babe ṣoṣo kò máa wà okay. Oh definitely I will be fine. Ṣoṣo ẹnu ìtọ́ ti ṣe oúnjẹ tó máa pẹ̀ ṣùgbọ́n wàá ṣàwọlé àná. Okay. Kò take care just to go. Báàmì, wọ́n bá ń gbá ìka ìlú ní àárọ̀ ẹ̀. Ó ti ẹ̀dá bá tí má jẹ́ kó dùn mí tí ó tẹ̀lé wa dé. Ó tọrọ ní ká máa sọ. Ní iyo amọ́kọ wa bá mi lábúlé lẹ́sẹ̀ yìí. Fọlákẹ́mi, ṣé o ti tẹ̀nú dáadáa? Torí ojú ọmọkùnrin tí mò ń wò yẹn, ojú ẹ̀ rí díẹ̀ o. Àti pé ìwọ fúnra rẹ ṣé ìwọ fúnra rẹ ti pọkàn rẹ pọ̀ wípé má jẹ́ kó dùn mí gangan rò máa fẹ́. Ẹ wò bá mi òun ló wù mí kí fẹ́ ṣẹ́rẹ́ ọmọkùnrin tẹ̀ ń wò yẹn ó nífẹ̀ẹ́ mi ó ti pọ̀ jù gbogbo nǹkan tí bá ń fẹ́ ló máa ń fún mi kódà kan ṣe rí gbogbo bí ọ̀nà olúwa ò ṣe dá tí mọ́tò ẹ̀ tó wọ́n yẹn tó ń jábọ́ sóní gbogbo gálọ̀pù ọ̀nà olúwa yẹn kò tiẹ̀ ríro rárá ẹ wò bá mi kódà ó tún sọ wípé ẹni tó bá máa jẹ inú àpáta kò ní wẹnu àké ẹ wò bá mi the guy is so nice ó nífẹ̀ẹ́ mi gidi gan ni ó dẹ̀ máa ń múnú mi dùn. Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi àwẹ̀ wá wí. Sọ fún mi irú ìfẹ́. Dáná wá o. Mo ní kí n gbé mi fún yín ni kí ẹ lè mú kọ́kàn yín lè bá a balẹ̀ dáadáa. Orí ìtẹ́ tí ń bọ̀ náà lọ́nà ó jìnnà gan. Bẹ̀rẹ̀ wo omi náà mú mi o, ó tutù gan. Omi inú what? Omi náà mú. Omi inú àmù. Kí ni nǹkan tó ń jó nínú ìrúgbà tí wọ́n bá ń lu bàtà? Àwọn oúnjẹ mi fẹ́fẹ́ sẹ́yìn kẹ́ mú kò ṣe nǹkan kan. Ó dàbẹ́ ni wípé omi ilẹ̀ mu òun lẹ fi ń sanra need láti ṣe ọ̀nà ara ṣẹ́rí èmi ti mú omi kúrò di pé mo débi báyìí ó ti yẹn. Mo dẹ̀ tún lè tẹ̀ bá o alẹ́ rẹ̀ ń gbẹ̀ ń lé o. No, ẹ má ṣe yọnu mo ti jẹun ní tree kúrò di pé mo débi báyìí tí n bá need anything màá pè yín iṣẹ́ ti gbọ́. Tìmí nínú ìfẹ́ kan lágùnà bẹ́tà fọwọ́ sí o ìwọ má má ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù ṣé wọ́n yóò dúró tì mí àní bí náà bá ń jó. Orí mi o ọkọ̀ rí àbí bàálù ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ rí àbí bàálù wọn ni wà ní o
ọkọ mọ wàrí ọkọ Fọlákẹ́mi tí a àbúrò tí a tó ó fẹ́ níyàwó lè ti arí àyè bó ṣe rí rùmùrùmù bí ọmọ òyìnbó wọ́n nìkan ọmọ kan ṣé ibi tó wé ìyẹn ni mi o òun ló wá pè mí ipe àti lálejò ọkọ ọmọ wa ti dé ṣé bó ṣe wò mí bàbá ìyàwó ti ti yẹ bàbá ìyàwó Fọlákẹ́mi tí wọ́n fẹ́ ní àyè èmi àbígbẹ̀yìn wọn bẹ́ẹ̀ ni mo wà torí pé bó ṣe dé òun lọ kọ́kọ́ bá ní àyè bó ṣe rí gọ̀rọ̀gọ̀rọ̀kọ̀ yìí ó jù lọ ọ̀tọ́ ni o ẹ̀ẹ́dì wọ́n ni mo jẹ́ fún ẹ̀kọ́ ọ̀dìmọ̀ báyìí ni o tọkùnrin bíi ìdára ọjọ́ ń bẹ lórí ẹ̀gbọ́n dàgbà ó ọwọ́ 10 feet. dúró lọ ẹ̀yẹ lókù ṣé o ti ṣàlejò wọn lálejò ni tó sì mọ̀ pé alẹ́ wà àfàtàn wà gbogbo ẹ̀ wà àdúgbò ilé tó jẹ́ kó ti ṣàlejò wọn lálejò ajáde mọ́tàlẹ́ làwà ọyọ kó ti yí ọ bàbá ti mú mú kó mu yé gbogbo àṣì nílé wọ́n ewu ẹ̀ ọ̀ya ẹsẹ̀ dà ọyọ mọ́ṣ. à ń bọ̀ ọmú rẹ yóò lòdò wọ́n bá dé kó bá bá Fọlákẹ́ mú. Ó dàbà lágbára Ọlọ́run ìyá mi gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé náà ló máa yọrí sí rẹ̀. ní iyì tí ẹ̀yin méjì dẹ̀ ti fẹ́ràn ara yín dáadáa báyìí èsì wàlà lápé má jẹ́ kó dùn mí ká pàdé ní pálọ̀ ká ṣe lálejò àbíbó ni. ẹ jẹ́ ń sáré lọ ọ̀dà wa. pẹ̀lẹ́. ṣé wọ́n yóò dúró ẹlùkù ó ládé lórí bàbá ti dé ta á sàdé orí ẹ̀ láwọn àdá ẹlùkù. ìwọ máma ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù ṣé wọ́n yóò dúró tì mí. mọ́tò dà wá ẹ̀gbọ́n mọ́tò dà dúró ní àyè ẹ̀dùkú dúró ní àyè mọ́tò ọlọ́kọ̀ ẹlùkù. ọ̀nkú Eluku báyìí. ọ̀nkú Eluku ọkọ mi dà. ẹlùkù lóbi ẹsẹ̀ mi. ọ̀nkú Eluku ẹ̀ lọ́kọ mi dà. rí èmi tẹ̀ sí òbí akálọ̀ wá jígà káfí bóyá wọ́n ló lẹ́ni. ká ló máa wọ ẹbẹ̀rẹ̀ lára àdá yín nìyẹn o báyọ̀ ẹ̀ máa ní pé mo ti sọ ẹbẹ̀rẹ̀ òṣèlè orí burúkú nìyẹn ọlọ́kọ mi dà ní bóyá wọlé ilé máa wọlé ẹ bá mi wọ́kọ mi jáde jọ ọkọ mi tàbí ìgbà ìmọ̀fílẹ̀ sí i. ọ̀ yóò kí tẹ̀ lóde tí mo bá yín wùjọ òṣì. ni a máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀ nílà ká ìbò tiẹ̀ bó ṣe wù kó kéré mọ́. Hello babe. Hello Fọlákẹ́mi. Mo bọ́ táǹsì ni then ọmọ mi ò rí ẹ níbi tí mo fi ẹ́ lẹ̀ sí then mi ò tún rí mọ́tò so mo kọ̀ assume ọmọ òkú bóyá lọ ra nǹkan or something then mo àwọn worried ó máa dúpọ̀ wa náà so at least bá ti fẹ́ ra nǹkan lè wọ́yọ̀ kan náà wọn kó mi ò kàn lè lọ bẹ́ẹ̀ yẹn ṣó yẹ. báwo ni mo ò ṣe ní lọ ní mi ilẹ̀ withstand nǹkan tí mo rí lábúlé yín sẹ́ẹ̀ mi ilẹ̀ withstand it at all. Yes, I can't withstand it. Do you know something jọ nítorí Ọlọ́run wá ọkọ ẹ̀ síwájú ni mo sọ fún ẹ̀sìn I am done with you. Babes, I am done with you. Hello babe. And please do me a favour jẹ́ kí ní ìjẹ́ first and the last day to ma ever pe nọ́mbà mi mọ́. I can't even imagine myself getting married to Fọlákẹ́mi. Can you just imagine something? Babe, ṣé mo ṣe nọ́mbà pè níbí? Do you know babe? Ó lè jẹ́ network, ó lè ti jámọ́ra wọn. Bina banjo. Ládùúrà I love you tó máa sọ fún ẹ. Bó ṣe máa ń fẹ́ lójú tó ń fẹ́ nímú so you can just go like that. Jọkẹ́, ìwà ẹ̀dá lórí yẹn o. Kódà èmi àti Popsi ti ń plan nǹkan tó máa jẹ tó máa mu. Bá ṣe ní ká bọ̀tà ọ̀rẹ́ kò jọ pé ó pòórá àtòun àti mọ́tò wọn ti dọ̀fẹ́. Nígbà tí mo tún máa pè lórí fóònù kan iṣẹ́ ló kàn sọ̀rọ̀ kálakàla ọ̀rọ̀ tí ò ní meaning tí ò make sense. Can you imagine? Babes, kò dé san kọ́kọ́ fún ẹ pé ìdí tí mo fi kú òre o àbí you don't understand. Kí ni nǹkan tí mo fẹ́ sọ fún? Kò sí anything tí mo lè sọ fún. Mo need láti fi ìlú yẹn sílẹ̀ ni mẹ́rin. Jẹ́ kí n wá sọ kí ni kan fún ẹ. Tó bá wá rí environment wọn as in so dirty and stained. Kí ló lè farú nǹkan bẹ́ẹ̀? Ṣé orí bọ́ tó ṣe wà yẹn? Olórí ìṣàtúwà ni wọ́n. Ìgbà tí wọ́n wá wò round mo kàn rí bí àwọn shrine and all. Mo ti yẹ ẹ́ sìn.
ṣé o ti wá rí wípé ó ní bọ́lá ṣe ń ṣèkọ́ ẹ̀ o Ọlọ́run ló yọ mí. There was a time I was willing to propose to her. Ọlọ́run ló ní pé kí n má ṣe ká ní pé mo ti ṣe é ni so irú ọwọ́ àwọn family tí n bá lọ kó sí nìyẹn so ká ní pé mo wá ti dájọ́ wedding then mo wá wed there so that means pé irú àwọn dirty family àwọn ọmọ máa wà lórí seat lọ́jọ́ wedding yẹn àbí. máa jẹ́ ṣé pé bó ṣe ń sọ̀rọ̀ mo kàn rẹ́rìn ni àti ẹ̀rín ẹ̀ kàn pa mi ni ṣé mo ń bá ẹ sọ́ngbà ẹ̀ ò gbọ́ ìwọ ló ń bẹ́ òun fún ọmọbìnrin lọ́rùn Mr. Loverboy náà mo wá wo bí wedding ẹ̀ ṣe fẹ́ rí ọjọ́ wedding ẹ̀ yẹn akákọ̀ wọ àwọn olóríṣà wọ́n kàn rúgbá wá wọ́n kàn wọ àǹkárá lórí jean wọ́n máa ṣòṣì talk of town ní wedding ẹ̀ wọ́n jẹ́ gbà bẹ́ẹ̀ and lest I forget eléyìí ó máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ next time tó bá tún lóbìnrin yìí ò ní sáré bẹ́ẹ̀ mọ̀ wá study lẹ̀ dáadáa kò ní jóbìnrin tó máa tún jó lóorùn ṣé bí ìdí òṣà lọmọ ẹ lọ́sìn kó má lọ jẹ́ ìdí ọ̀ṣun Òṣogbo ló ń padà lọ. ọ̀rẹ́ mi jẹ́ kí n sọ kí nìkan tí ó yẹ fún ẹ. sórí bí mo ṣe wà yìí the way I am right now èmi ò ready láti settle down pẹ̀lú obìnrin. no èmi ò mo ti fẹ́ fi group wa lẹ́nu ṣe mo fẹ́ marry dẹ́lẹ̀ ni. kúrò ń bọ̀ mo ṣì gbádùn ilé ayé mi we are in the same club you know that. Such is life ọ̀rẹ́ mi so má jẹ́ kí nǹkan tí màá jẹ́ ṣe fún ẹ má yẹ kó bọ́dà àtọ́ tó ti gbọ́. ọkùnrin máa jọ mí lójú o òun ló mọ̀ ó ṣe tiẹ̀ ní nà. ó bẹ́tà bẹ́ẹ̀ náà mo ṣe pè é pé kò jẹ́ ká wá síta let's have some fun. ó tiẹ̀ ṣe gan àti pé tiẹ̀ ló ṣe nà ayé ò ẹ̀ láyé lọ ni ayé ò dùn mí. Good afternoon. Please, can I speak to two guys? Please do. Thank you. mo sórí ọ̀rọ̀ wọn sójà kan ni o. Sorry. Sister yìí mi ò láì wọ́n ṣe react ìgbà tí mo fi wá jókòó pẹ̀lú yín. Ọ̀nkú ẹni ẹ fẹ́ jókòó àti ní kẹ́ jókòó ẹ jẹ́ nǹkan tó wá fẹ́ jẹ náà bíbá yóò ṣe lè bàbá anybody náà. Excuse you. Hope no problem. tí mo fi dé yín mọ́ ẹ tí mo fi fò mọ́ ẹ lọ́rùn tí mo yí ẹ lọ́rùn èwo ni òye ń bẹ̀. Please, as I was saying before, I was rudely interrupted. Àwọn ọkùnrin. Please, can I ask you a question? Go ahead, please. Ìgbà tí mo dé mo rí pé sísà yìí inú wọn ò dùn. As in, she's not happy. Kí ló rí ìṣẹ̀lẹ̀ gangan? Mr. Man, what exactly is your problem? Kí ni mo sọ fún ẹ kó ṣe mí? Oh, please. I just can't have this. I cannot have this. Meet me in the house. Hello. Seriously? Sorry, please, can I have your keys? I really want to talk to her, please. Okay, your phone. Right, 87 48. Wow. Báàgì fine gan. Mo like báàgì. Èló ni? Okay, lè lè fẹ́ padà mọ́. Eléyìí ni. Ó dà. Torí pé ó jẹ́ yẹn mú ní 8,000 naira. Kí ló dé? Ẹjọ́ mú 7,000. 7,000 kẹ̀. Iná. Ó dà. Torí pé ẹ jẹ́ customer wa dáadáa. Tẹ máa wá ń bá wa ra nǹkan. Ẹ mú 7,500. Kí ló dé? Ṣé dọ́là àfẹ́ ti ìnáwó yín mo ṣàtìrà ilé iná? Ẹ̀ẹ́dẹ̀ ta fún mi 7,000. Àǹtí, ẹ mọ̀ pé nǹkan tẹ bá ti rà lọ́wọ́ wa, kò pé méjì, ṣé ìgbọ́n mọ̀? Mo mọ̀ ń tọ́ nìyẹn bọ̀ tẹ́jẹ́ mú 7,000 pé mo school lè ní. 500 tí mo lè fẹ́ fi ta ẹni rẹ̀ mi o. Ẹ jẹ́ mú 7,000 mi ò ní 500. Ẹ jẹ́ ẹ̀ ń bá yín pàkẹ́. Ẹ ṣe. Ti ìrọ̀lẹ́ fún yín lówó. Ẹ ní àwọn nice things nínú ṣọ́ọ̀bù yín o. Àti 7,000 náà mọ̀ torí mo sọ fún 7,000 náà. Ẹ ṣé mà. All right. Ẹ kú jókòó. Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Bí ó kẹ́. Àwọn customer wa gbà mí. Mo understand. Eré kọ́ ló ń ṣe náà. Business ló ń ṣe. Ìyáàlè ni kò fi business ẹlẹ́kọ̀ọ́ máa attend to me. Orí tries yìí báyìí gan. Thank you. Ọlọ́run jẹ́ ká jí máa wá. Àmín. Àmín Jọkẹ́. Torí ọ̀rọ̀ ẹ̀ mo ṣe wá. Kẹ́mi. Yeah. Okay. Jọ ń torí Ọlọ́run, mo really like ẹ̀ gan. Fọwọ́ mi ò ṣeré.
mi ò mọ̀ bóyá títorí bó ṣe react mi ní tree yẹn lọ́jọ́ yẹn ló jẹ́ kí n like ẹ̀ ni I don't even know, I can't comprehend. Mo kàn mọ̀ pé mo like ẹ̀ jọ tó bá lè bá mi bá sọ̀rọ̀ mo máa appreciate ẹ̀ gan. Ọkọ Ayọ̀mídé, èèyàn ń ṣe problem but ẹ máa promise mi ní nǹkan ẹyọ kan. Ẹni jẹ ojú mi, ẹni bà ojú mi jẹ́ ń bẹ̀ yẹn. Jọkẹ́, bà ojú ẹ jẹ́. Ṣé orí kan ṣe pé mo like ọ̀rọ̀ ẹ lásán? Mo fẹ́ fẹ́ ni. Mo ti imagine kí ni àtẹjọ́ máa gbé lọ́kọ láya ni. I want to marry her. Mi ò ń tan obìnrin. Mo ṣe wáyé mi tí ì marry mi tí ì ṣe wọn kan bọ̀. I really like her. Jọ ń torí Ọlọ́run bá mi bá sọ̀rọ̀. Okay, mo máa arrange meeting fún ẹ̀yin méjèèjì so you can tell her in person. That's fine. That's fine. Sure, I like her. Tó bá lè ṣe máa appreciate her man because I can't just wait anymore. Nǹkan tí mo kàn ń rò sí ni pé mi ò mọ bó ṣe máa yá sí because. Ẹ kò ní pé ẹni tá à ń gbéyàwó bọ́ wà bá òkú ga wọn. Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi, àwẹ̀ wá wí sọ fún mi. Fọlákẹ́mi. Sọ́tọ̀ ni ẹ̀mú gbọ́. I love you. Mi ò gbọ́. I said I love you. Ìyá ẹ̀rọ ayé náà o. Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ ṣá? This is the first time téèyàn máa sọ fún mi pé òun love me. Ẹ máa ṣe ohun ẹkú ìfẹ́ o. Fọlá, ṣé o mú mi ṣe orí mi? I love you. I'm for real. No, kí ló ti ṣe máa bẹ̀rẹ̀ ṣeré? Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Actually, ojú ẹ̀ tí mo wò yìí, ìfẹ́ tí mo rí inú ẹ̀, ó pọ̀ lápọ̀jù. Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi. Fọlá. Àwẹ̀ wá wí sọ fún mi irú. Jọkẹ́, ṣé mo kúrò lè fa ọgbọ́n nonsense tó wà lẹ̀? Nonsense ti bá o. Listen, Fọlákẹ́mi, Ayọ̀mídé is in love with you. You think so? I know so. You know nothing already. Come on, ṣé ìgbọ́ tẹ́mi wò yẹn? Kò jẹ́ bẹ́ni tó ní nǹkan ṣe o. Ẹnu ẹ ti dùn jù. Ìwọ gangan ló ní nǹkan ṣe ọ̀rẹ́ mi. Wo, tábà ní ká díjú kẹ́ni burúkú kọjá. Ìgbà tẹ́ni bẹ́ẹ̀ máa kọjá mọ́yàn lára. Àní mọ̀. Please. Meaning? Let's give him a chance. Baby, smile. Oh, please. So, kí ni plan about it? Kí ni wọ́n sọ fún next line of action? Ọ̀rẹ́ mi, like I said, mo really love ọmọ ẹ̀. Àti mi ò mọ reason tó yẹ kí n love ẹ̀. Báyìí torí bó ṣe fún mi ní attitude lọ́jọ́ tí mo meet ẹ̀ ni I don't even know. Mo kàn mọ̀ pé mo love ẹ̀ ni. Mo fẹ́ fẹ́ ni o. You are in love, baby, let him cover you. Ọ̀rẹ́ mi fall in love finally. O kàn sọ mo love. A ní kí ni next line of action? Kí ni nǹkan tá a máa ṣe next? Wọ́n tó jẹ́ kí n wá rí ẹ̀ gbogbo ni. Okay. Ṣé o mọ̀ pé èmi àti ẹ ọ̀rẹ́ àti kékeré ni wá? Yeah. Ní ìdẹ́lẹ̀ ṣe nǹkan lẹ́yìn ẹ̀. Mo fẹ́ kí èmi àti ẹ̀jẹ̀ lọ mọ parent ọmọ yẹn. Kán lè mọ̀ pé mo fẹ́ fẹ́ ni. Mo ṣẹ̀ṣẹ̀ gbà kó serious báyìí. Serious. Ṣé ìgbésẹ̀ tó fẹ́ ká gbé bá fẹ́ lọ mọ àwọn èèyàn yẹn ló yẹ kí believe kó serious. Ṣé tí ọkùnrin máa ń fẹ́ obìnrin tí ó ti lọ mọ àwọn èèyàn ó yé ń tàn ni. That means you are ready to settle down. You are ready to be a responsible man. Welcome to the Responsible Men Association. Àwọn alámáṣe welcome service fún ẹ. Èmi ṣáà mo bẹ́ẹ̀ sí ẹ lọ́jọ́ wedding. Ìwọ náà ló máa bẹ́ẹ̀ sí mi. Tí mo bá rí ẹlòmíì lẹ́yìn lọ́jọ́ ẹ̀ máa ń nà kó bẹ́ẹ̀ ni. Ẹlòmíì á bẹ́ẹ̀ sí ẹ tí ṣe kí mo tí mi sick tí mi ṣàárẹ̀ máa ń nà láti ibi tó ti wọṣọ máa ń nà dénú church máa ń nà dé reception máa ń nà kó reception ni. Ṣé òun wáyé ni? Ọ̀rẹ́ lẹ́yìn tí mo ṣe ń gbòòrò náà ti tó jàre o. Obìnrin ọjọ́ ọmọ wa kàn mí sí ẹni. Kí ló ṣẹlẹ̀? Cha. Kí ló ṣẹlẹ̀? AY pumping. Ògbé ìjọ ọdún ẹbí ìgbà tó ṣe wedding tó tún ṣe ṣìnà ni. Bí má ti ṣe wedding na me and my wife. AY pumping. Kọ́lá pumping. Àbí wọn lábàá yìí
kéré máa lé sọ́dọ̀ ìyá rẹ̀ máa lé sí ọ̀nà ìyá rẹ̀. Ṣó lè ṣe pàtùpàtù. Fọlákẹ́mi ọmọ oníyà ò mẹ́bí Fọlákẹ́mi ọmọ rẹ̀ o àṣoríire ọmọ rẹ̀ o. láwọn ọ̀rẹ́ ẹ máa tó máa lọ ẹ jáde mi lọ ẹ wá jókòó ìpàdé ẹ wọlé lọ àlejò ti dé ẹ yáyá ẹ jókòó ẹ jókòó ẹ gbẹdọ. Fọlákẹ́mi ògbóni mọ́dù lórí ọmọ agbánu ẹ̀ lórí gẹ́gẹ́ tó sì máa dáná ṣe. àwọn ọmọ gbé wá fọ́ mi báyìí. bá mi ọkọ àfẹ́sọ́nà mi ni. alábẹ̀rẹ̀ Ayọ̀mídé lorúkọ. Ayọ̀mídé ayọ̀ gbogbo wa dé. àmín. ọ̀rẹ́ ẹ̀ nìyẹn Kọ́lá lorúkọ. Kọ́lá ẹ̀yin ọmọ rẹ o orúkọ náà rẹ gẹ̀ adaye ẹ̀rí ṣíṣe ẹ̀rí sílẹ̀tẹ̀ ẹ̀yin méjì ẹ̀ máa jọ sí ìrànlọ́ àti mẹ́sì máa yọ. dájú máa wò làdígà ni. ojú wa. Kọ́lá dadi. ṣé ìwọ ló ń ṣe kíni yẹn. mo ń bá sọ ń ṣagídí lọ. ẹ lè ṣagídí lẹ́nì. Àjọkẹ́ ọmọ rẹ o. bẹ́ẹ̀ni fine boy like us. wọn ò ní nǹkan tó máa ṣe lálejò wọn rè o. àìtó wà lẹ́nu lágbẹ́ iṣẹ́ gé lè ṣe. ọ̀nà túrú ní òòrè túrú ilé nǹkan tí ìbá ti túrú eléyìí. tọ́sí àwọn jọ méjì gbọ́ngàn. dadi káwọn dàbí káwọn ọmọ ọmọ lẹ́sẹ̀ ó máa mú ọ ó máa mú ọ kò ní ṣe ọkọ fún ọ lẹ́yìn ìwé mu díẹ̀. dadi ẹ wo jẹ́ máa lọ ṣe ara ilé ṣe. bẹ́ẹ̀ ló ṣe sọ́hùn. ìwọ ọgọ ló máa padà mú jù. bá mi ètè ṣàánú mi. ọlọ́wọ́ ọjọ́ ló gbogbo wa. Fọlákẹ́mi ní tó láì tọ́gbọ́n tó mọ̀. lágbàtà. báwo ṣe rí lágbẹ̀dù. mú díẹ̀. ilẹ̀ arákùnrin lẹ́yìn o. ìlà tí náà padà jọ rẹ̀ fòun lé. ẹ jẹ́ ká wá serious báyìí ká wá wálé ká sòtọ̀ ọ̀rọ̀. Fọlákẹ́mi. bá mi. Ayọ̀mídé dadi ṣé lè tọ́ gangan ro fẹ́ràn ọmọ mi. dadi mo fẹ́ fẹ́ ni tí n bá ní fẹ́ mi ní tẹ̀lé wa mọ̀ yín sá mo fẹ́ fẹ́ sílé gangan ni. tọrọ sọ mi. bẹ́ẹ̀ni. ojú ẹ lẹ́sẹ̀yìn kó o sọ ohun tó bá nífẹ̀ẹ́ èsì wa la lè bẹ́ o. dadi mo nífẹ̀ẹ́ tí n bá nífẹ̀ẹ́ mi ni wá bí. ọ̀dà bá sórí kò wọ́n yí òun wò lọ́ọ̀kan yìí omi agẹ́rẹ́ wa o ṣó máa mú. anything tẹ́ bá gbé wa máa mú. Kọ́ládé yóò fẹ́ jù fẹ́ lọ o. Ó ti gbà lẹ́sẹ̀. dadi lásán. Orin sùúrù gbà. Sàláwá. Pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ mi orin àwọn ọkọ ẹ̀gbọ́n rẹ̀ rán dé bí ìṣẹ̀ lẹ́sẹ̀ ká yanjú gbogbo rẹ̀. Ṣé kí á àbò fẹ́ràn rẹ̀ ni. èkó bíìtì ẹ̀ ni. O fẹ́ràn rẹ̀. ọkọ̀ máa bíìtì bó ni. bọ́mí ní bíìtì yẹn torí pé òun wà mí. Yóò gbà gbà òun. ọkọ ìyàwó yóò ní sọ ó máa ń ṣe lọ tó ń járú náà sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ tiẹ̀ tó àgbẹ̀ ló ń sọ ọdẹ ìjẹ́ ká sọ káì báyẹ̀ ìyá rẹ̀ wà sọ ní òfò ó wọlé tó ọjọ́ wọn Calm down.
Ọ̀gá, your letter will later. You want money? It is for you. Go through it now. Secretary Lisa. Sir, ẹ jọ̀ọ́ kí ni mo ṣe? Mr. Ayọ̀mídé, mi ò mọ nǹkan tó ṣe. Àwọn tó ní iléeṣẹ́ náà give order pé kí n fún ẹ ní lẹ́tà yẹn. Sir, wọn kàn lè fún mi ní secretary without bí a mo ṣe iléeṣẹ́ ọ̀rẹ́ nìkan. Ẹ jọ̀ọ́ kí ni mo ṣe láàrin àti ẹjọ́ ẹ̀sùn fún mi? Mi ò rò pé mo ní nǹkan kan tí mo lè ṣe sórí ọ̀rọ̀ lẹ́tà. And inú mi máa dùn tó bá lè ka lẹ́tà yẹn síwájú dáadáa. Síra wa tó lè understand àwọn nǹkan tó wà náà. Mo ti kà sáà. Kí ni gbogbo àwọn option kan fi síbẹ̀ nílẹ̀ ní kò yé mi. Mr. Ayọ̀mídé, màá fẹ́ kó tètè gbé ìgbésẹ̀ lórí lẹ́tà yẹn. So, good day. Irú ìgbésẹ̀ wo lèèyàn lè gbé sórí nǹkan báyìí? Nígbà tó gbaṣẹ́ lọ́wọ́ èèyàn, wọ́n gba mọ́tò, wọ́n tún fún èèyàn ní 3 days láti kúrò lé. Báwo la ṣe fẹ́ ṣe léyìí wọ lọ́hùn? Bíi ọjọ́ mẹ́ta náà fún mi. 3 days mo débi iṣẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́. Manager serve mi ní sack letter. Fọlákẹ́mi, báyìí tó jẹ́ èyí ní ọjọ́ kejì tí mo propose yẹn máa fún mi ní sack letter. Ayé mi ti bàjẹ́. Gbogbo nǹkan tó wà nínú ilé yẹn ibi iṣẹ́ ló rà fún mi. Ilé tó gbà fún mi, ọmọ tó gbà, mọ́tò mi ọmọ tó gbà. Gbogbo nǹkan tó wà nínú ilé yẹn aṣọ nìkan ló jẹ́ tèmi ń bẹ̀. Gbogbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Sórí tèmi gan ti burú báyìí, àbí ó ṣe wá jẹ́ pásìkò yìí tèmi àti ọ̀ṣẹ̀ṣẹ̀ engage nírú nǹkan báyìí wá ṣẹlẹ̀. Sórí mi ò ti burú báyìí. Wọ́n lọ àbí kí ni gbogbo ilé ìkẹ́? Mo ti ẹ̀ mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Kò yé mi rárá. Tó bó ni mo fẹ́ kó lọ. God, kí ni mo ṣe wàhálà òde ní ìgbà ìwọ̀dù náà? Tí bá gbọ́ nǹkan tó ń sọ dáadáa, tí bá understand ẹ̀. Ọ̀pọ̀ Ayọ̀mídé sọ ń pèsè ọ̀gá, àbí I don't get you. Jọkẹ́, kò dìgbà tó bá fi gbogbo ẹnu sọ̀rọ̀. Kódà ó dá mi lójú pé a ti sọ fún ọ̀rẹ́ Kọ́lá pẹ́sẹ̀ mi ò dá. Mi ní fẹ́ kó rò bẹ́ẹ̀ o. Mi ní fẹ́ kó rò bẹ́ẹ̀ rárá. In life, n tó máa ṣẹlẹ̀ ní ṣaláìṣẹ́. Àkọọ́lẹ̀ ṣàgbà gbogbo láyé. You understand? Àwọn kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ tó máa ń dàbí sábàbí. Kò lè happen naturally. Bí yóò ṣe mí àṣe. Lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ gbé bí a torí ọmọ ọlọ́mọ kan ní kíní. There's no room for that. Ṣé ìgbàgbọ́ tí Ọlọ́run bá fẹ́ ṣe orí owó ẹ̀fẹ́ dà, àkọ́kọ́ gba ohun tó wà lọ́wọ́ ẹ̀ kó tó fún ní ńlá. You understand? Sorry, wà tó sì pé tí ilẹ̀ bá ti fẹ́ mọ́, ìgbà yẹn ló máa ń dúdú jù. Àwọn olóyìnbó ní the darkest part of the night is the closest to the morning. You understand? Tọ́lọ́run bá fẹ́ fún ẹ̀dá ní kànga, á gba bọ́kẹ́tì omi tó wà lọ́wọ́ ẹ̀. Ìjọba tó mi nífẹ̀ẹ́ kó máa rò pé bóyá Ọlọ́run lè fẹ́ ṣílẹ̀kùn orí ńlá. Fọ̀gá ẹlẹ́kùn ti wíńdò bóyá náà fẹ́ ṣí ilẹ̀kùn bóyá náà fẹ́ ṣí géètì orí fún ẹni. Something should just happen láàrin ní understanding kò ní yí wa àwọn máa di bẹ́ẹ̀ ní pé nǹkan burúkú ni bọ́ Ọlọ́run ló mọ tó ń ṣe ọba tó ní kàn ṣe kan ni. So mi ní fẹ́ kó fàyè rò nílẹ̀kùn wa lọ́n break down lọ́n rè kó bóyá kíní kan ló ń fa no. It's just about to happen wáyé ni I mean as a man pick yourself and then face life. You just have to be strong. Kọ́lá. Yeah. Báwo mo ṣe fẹ́ kó? Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ mi. Apartment mo wà ibiṣẹ́ ló gbà fún mi. Wọ́n ní kí n move out. At a point gan mo ń rò bóyá ayé ń ṣe mí. Because why gẹ́gẹ́ bí táyì tí mo pàdé èèyàn tí mo fẹ́ fẹ́ gangan ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ sílé gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ sí. No sorry mistake wà ní ìfẹ́ kò ṣe o. Ìgbọ́n wọn ti jóòbù ní báìbù. Ọlọ́run ló pàtó ní nǹkan tó ń ṣe jóòbù ó mọ ayọ̀ lòún jẹ́ báwọn tó ní nǹkan tó ń là kọjá kó sọ̀rọ̀ sí Ọlọ́run pé bóyá ayé ń ṣe ayé kankan ò ṣe ẹ́ o. Kí ló mí bàbá ayé ń ṣe ẹ́ tiẹ̀ ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ ni. Ọ̀rẹ́ ọkùnrin ní ẹ̀nà few years máa tó ń break down tíyàwó ẹ̀ bá wà bí kí ló fẹ́ máa ṣe fún. How do you intend to encourage that lady? Ẹ̀wọ̀n tó yẹ kó máa motivate ọ̀gán tó ń break down wọn ronú báyìí. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Nígbà torí iṣẹ́ lọ. Fine, okay, ṣé ti ilé nǹkan tó bá wà lẹ́jẹ̀ kájọ plan àmọ́ tèmi náà bá ní ká dà pọ̀ wábì kan gbà kó ṣe máa put in for now. Tó bá dẹ̀ pé bóyá kò sí kan kò lọ báyẹn move in sọ́dọ̀ mi ò ní mí lára náà. Ṣé ti mọ́tò Ọlọ́run ti fi rọrùn
taxify ti wà uber ti wà tó bá dẹ̀ lò yẹn lo mọ́tò mi ṣàṣẹ ń lò kan ara wa ni láti kékeré ṣòro náà rẹ́ nìyẹn gan fẹ́ go ahead move ahead with the plan get married let's plan it let's do it jẹ́ ká dálẹ̀ jẹ́ ká máa lọ kò sí nǹkan tó máa tẹ̀lé tó mọ̀ lókè sílẹ̀ ògbà. Kọ́lá wedding tí kò sówó. ojú tí ẹ ojú ò tí ẹ ò ní tìjú ni o. ìṣèbájọ wà nù ẹ ni jẹ́ ká jọ plan ọ̀rẹ́ jẹ́ ká máa rọ̀ fún ẹ. kò rí bẹ́ẹ̀ wọ́n kọ́ ló máa bá ní bóyáwó àtọmọ náà. tí o ti rò pé o lè ríṣẹ́ tó bá ṣe wedding tán ni tọ́wọ́ máa fi dé ìgbà ìmọ̀ tó o lè ríṣẹ́ mo tó tún lórí ẹ pé ni. ẹ máa ronú gbà yẹn ọbẹ̀ sọ́jà ló ṣe ọbẹ̀ rí níbi ojà ń ṣe gidi. babe àti kan tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ ó tiẹ̀ fi taratara dá mi lóhùn ṣe ló kọ ṣáà mí kanlẹ̀ tó fọwọ́ lẹ́rọ wà múdì kí ló ṣẹlẹ̀. inú mi ò dùn rárá mi wà á fi àtọ́. wàyí kí ló ṣẹlẹ̀. babe relationship mi àti ojoojúmọ́ ló ń wà stronger than before family mi wọ́n ti accept ẹ̀ family wọn náà ti accept mi ẹ ti ń gbà yìí náà ó yẹ kí ni àti ẹ ti máa plan introduction kí ni tí mo lówó láti ṣe introduction ṣé ni mo fẹ́ ṣe wedding. ẹ dá mi lóhùn. ọkọ mi fi ọkàn ẹ balẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí ọlọ́run á ṣe ìyanu jọ̀ọ́ nítorí ọlọ́run ọkọ mi. gbogbo owó tó wà lákàntì mi mo fi gbà bíbá mo fi ra àwọn chairs sí èmi tó yẹ jẹ́ big boy nígbò ṣé ilé tó yẹ kí n máa gbé lélẹ̀. owó tó kù lákàntì mi rà gbogbo 7,000 10,000 tá máa fi jẹun ṣé ẹ̀gbọ́n tó wá jẹun ṣá gbogbo ìbá ń táyà. ayọ̀ mi a ní kó fi ọkàn ẹ balẹ̀ sí i. mo ti ń fọkàn balẹ̀ o. jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run á kú ṣe ìyànà ṣùgbọ́n ọkọ mi please stop worrying. Babe, I have a suggestion. mo ń gbọ́. ó ṣe jẹ́ ká ta mọ́tò mi tá bá ta mọ́tò mi owó tá bá rí ń bẹ̀ àfi bẹ̀rẹ̀ business ní tá bá ṣe business ẹ̀ for a while ó dá mi lójú pé máa rówó because ọlọ́run máa bless wa owó tá bá rí ní business yẹn náà á dẹ̀bẹ̀ sí máa plan wedding wa. babe ká ta mọ́tò so èmi àti òní ní mọ́tò kankan lọ́wọ́ àwọn máa mú báyìí wọn máa gbé dáhùn fún kiri. ọkọ mi fúngbà díẹ̀ ni ọlọ́run á gbàdúrà wa. dúró tá bá tiẹ̀ ta mọ́tò yẹ èlò la fẹ́ ta mọ́tò tó máa tó mi ṣe business. ayọ̀ mi tí ẹ ṣe jẹ́ kí tànú tí bá tà tán tí bá kówó ẹ̀ fún ẹ wàá mọ nǹkan tó lè máa fi ṣe náà. don't worry I'll be fine I don't think I can do that. ayọ̀ mi please. I'll be fine for real I'll be fine. no please let me see what jọ ọkàn mi jọ. bàbá àdì. ṣe. ṣe ṣáà ti rí pé wà òkè engine everything wà intact ẹ lè mú mechanic wá ọwọ́ àwò kò sí nǹkan tó ṣe gbogbo ẹ wà perfect. wà kò tí ẹ ní mechanic náà ti text ẹ bọ̀ máa fún 400,000 naira. ọ̀nkú ẹ̀yìn má burú gan-an o 400,000 ẹ gbàdúrà mọ́tò tẹ̀ ná ní 400,000 kò dáa náà mo mọ èyí tí mo ra mọ́tò yìí náà ṣe jẹ́ ká sùn nǹkan kẹ́ wá gbé lóru. of course madam kò lè tó yẹn ẹ̀yin fẹ́ tajà ni àwa fẹ́ rajà ni àti pé ẹ tún lè má rẹ̀ tó máa rà tó yẹn gan so the price is okay like that kò kéré jù. a máa rí ta ló sọ fún yín bẹ́ẹ̀ o price tó pé yẹn ti kéré jù náà ó ti kéré jù ẹ fi nǹkan sí ó ti kéré jù. baby ṣùgbọ́n àbúrò lè kọ́ ṣùgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kí mi ò láì báwọn gáàsì ń sọ̀rọ̀. ayọ̀ má jẹ́ ká ti ń bí mi náà rẹ̀ ó ń bí mi ní bó ṣe ń sọ̀rọ̀ yìí bọ́ọ̀nà ṣe máa price ló mọ́tò báyìí ní 400k. má jẹ́ ká padà sẹ́yìn. anyway mo ti change mind mi ò ta mọ́. rárá má change mind attitude jọ wá pé ká ta má jẹ́ ká padà sẹ́yìn ọkọ mi. babe mo má jẹ́ parọ́ tó ẹ̀ 400,000 ó wá òkè o sórí mọ́tò mi yìí wọn ò lè rájú 450 500 náà lọ ní kàn mọ́ alẹ̀ pé wọ́n sì lè fi sí fún wa ní 400,000 wá òkè ìyìnbá ní ká rà pa 100,000 kó máa gbé lọ. uncle okay o so ta ló fẹ́ sanwó ọ̀nà yìí. no problem tó bá ti rẹ́dì kí n kọ́ ṣe transfer kàdé lọ ṣe court àbídábí. no problem ọ̀ya ṣé kí fún yín lákàntì. ọ̀rẹ́ lẹ́sìn. so màá dẹ̀ fún yín ní màá fún yín lákàntì nọ́mbà ọkọ mi
So tí n bá ti rí alert, I'm arrange mo ṣe máa fún ní gbogbo documents ẹ pé o. So wala. Babe, which of your Oh, baby, will you die for me? Even in time of trouble. Will you die for me? Orí nǹkan. Wọ́n lágbèrè ẹni àfọ̀rùn rọ̀. Lésù kágbélé. Ẹ̀gbọ́n fẹsẹ̀ kan. Sàlàwà. Ohun tẹ́mi ń wíre o. Ká ní pé nígbà tí bàbá ti fẹsẹ̀ yìí rọ́. Tẹ́mi sọ fún yín pé kẹ́jẹ́ ká wá ọ̀parun. Káàdé ló kùn. Ẹsẹ̀ yà ti san o. Ṣẹ́ẹ̀rì òun ló sì wúyi o. Ẹ wò. A ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ẹ sì fi yẹn lẹ̀. Ó ti lọ bí ọjọ́ bíi 3. Ẹ jẹ́ ká wá nǹkan tá máa ṣe sí ká pàǹtí mi. Ṣé o gbọ́ tó wí? Ṣé o gbọ́? Ṣé o gbé bẹ̀rẹ̀ ṣàlàwọ̀ rẹ̀? Ṣùgbọ́n gbà mí ọgbọ́n ọmọ ayáná sí èrè. Ohun tó sọ lèmi ó tẹ̀lé. Ẹ̀gbọ́n mi. Ẹ bá mú aago yín, ẹ bá mú fòye. Ẹ jẹ́ kí n pe Fọlákẹ́mi àbúrò tèmi torí bá bu ẹsẹ̀ níran. Ó máa wúkọ̀ yìí lọ́rùn kí bàbá wọn ti bẹ̀rẹ̀ ilé. Ẹ ṣeun. Akẹ́kọ̀ọ́ gbélé mi lọ́wọ́ kí mo mọ̀ tí mo fẹ́ tẹ̀ ìbá. Ẹgbẹ́ mú wá. Bá ń pe ẹgbẹ́ kí n bá sọ̀rọ̀. Dáhùn. Ẹnìkan ti gbé. Hello. Ṣé Fọlákẹ́mi nu? Àkànjí ló ń sọ̀rọ̀. Ẹ̀gbọ́n ẹ̀ àbúrò bàbá ẹ̀. Dúró. Wàhálà ti ṣẹlẹ̀ o. Àjọ tó can you imagine? Àṣé ọ̀rọ̀ òṣì làwọn ẹ̀kọ́ tó pè mí lórí fóònù bá mi sọ. Èmi ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni now. You see, in the first place, kò yẹ kẹ́ jẹ́ kí condition wọn worse tó yẹ kẹ́ tó gbọ̀n wá. The condition is just worse. Hey, you see? Ayomide, no, did you just hear what the doctor said? No, did you just listen to what the doctor said? Tí bá sọ pé àwọn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n òṣì ni wọ́n, they're just useless, completely useless. No, lábẹ́ ẹ̀gbọ́n tó dá náà. Fọlákẹ́mi, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà, ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ló ń sọ báyìí náà. Yẹ kí wọ́n náà mọ ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n tó ní náà. Ẹ wò, dókítà, kí ni a lè ṣe báyìí? Well, a máa try láti ṣe gbogbo nǹkan tá a lè ṣe mi láti make sure pé wà alright. Okay. And I assure you it will be fine. Hey, thank you, doctor. Ẹ ṣé gan. Ọ̀rọ̀ owó là ń sọ yìí. Bí èlò gangan la lè fún yín, ẹ máa ti bẹ̀rẹ̀ treatment. Ẹ máa kọ́ tó ṣẹlẹ̀. Ẹ deposit 250,000. Àwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa mi láti make sure pé tètè wà alright. Did you just say 250,000 naira? Doctor, lórí pé bàbá ṣubú lásán, lórí pé bàbá ṣubú péré nífẹ̀ẹ́ gba 250,000. Kí ló lè tó yẹn? Kí ló lè tó yẹn? Inú òun gbọ́dọ̀ mọ́ ẹbú owó lé wa. Kí ló lè tó yẹn? Àdọ́tọ̀ yẹn ti pọ̀ jù náà. It's too much. Ọ̀rọ̀ èmi là ń sọ̀rọ̀ nípa èyí. Dáàdì gbọ́dọ̀ wà òkè, ọ̀rọ̀ owó kékeré ni. Babe, má worry, ọ̀rọ̀ èmi ló wà important. Fowólẹ̀ o. Doctor, ara fada yín lọ mi gbọ́dọ̀ wà òkè. Send account details, send owó yẹn sí. Every accountant, ẹ̀dẹ̀ má gbàgbé advance deposit lówó yẹn 250,000. Ẹ̀sán àwọn máa bẹ̀rẹ̀ sọ wà lọ́la. Tó bá ṣe tán, tó bá mi tán. Fọlákẹ́mi. Bina banjo, bojo bang. Doctor, yes. 120k ni balance mi kò nínú invoice tó wà yín. 120,000. Ṣé ó yẹ kó tó yẹ ni? Well, iye owó tó kù tẹ́ máa fún wa ni ẹ̀. Ẹ̀ ń tẹ́ bá wo fàdá yín lọ yín sìn ẹ̀rí pàlà wọn ti yá dáadáa. Yeah, I can see. So 120 náà ló kù tẹ́ máa fún wa. So òṣèwó tó pọ̀ náà àbí kílẹ̀ rò àlàáfíà lójú. Anyway, priority náà ni kí ara wọn wà okay because owó kéré gan. Wọ́n wà okay gangan ni. Anyway, ẹ fún mi ní account number yẹn kí n send owó yẹn sí. Account details mi? Yeah. No, every accountant kẹ transfer àti settle pẹ̀lú. No problem. So ìgbàlẹ̀ máa discharge yẹn sí. Bí a ti 3 p.m. lọ́la ẹ wá gbọ́ wọn. And meanwhile, immediately tó bá ṣe gbé wọn délé gbogbo àwọn oògùn tó bá kó pátápátá kẹ ọ̀ṣọ́ pé wọn. No problem. Kẹ nice day. Thank you so much. So 30,000 naira ló kó mọ́ ìwé owó kan báyìí. Yeah.
But the one important is kí ara rí wa o. Priority mi gangan nìyẹn. Dúró báwo ni wọ́n ṣe máa feel lọ́jọ́ wedding wa. Wọ́n ní kó máa ṣe 1 minute silent fún fada yín lọ ni. Mo Ọlọ́run ní jẹ́. Àmín. Ayọ̀mí, o ṣeun, mo dúpẹ́. If I didn't care for you, who else? Okay, so ọkọ mi, ó wá kó nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. Baby, I will do anything within my reach to make you happy. Sorry, 30,000 naira tó pè, màá fẹ́ kó gbé mi jáde ká lọ ní nice time. Aṣáájú lè para wa, you know. Kákọ̀ tẹ̀ ní nice time. Gbogbo tó bá dẹ̀ pọ̀ àti ìsanwó náà. Babe, ọmọ ọgá ti máa ṣe. Mi ò ní gbé jáde lásán. Ṣé oyún rẹ̀ yìí wà kọ́kọ́ change? Kí ló kọ́ ẹyin ilé náà Brazilian hair àbí Peruvian wà lélẹ̀? Yes, now ṣe fọ́ mọ́. Bẹ́ẹ̀ kò change yẹn wẹ̀. Tó bá change yẹn máa gbé jáde. Ó wà decent máa gbé ẹ lọ. Ọmọ rock zone bar. Yeah, I'm over. Yeah, I'm over. Me too, baby, I'm over. Oh, thank you. Do it for me. Oh, you mean that? Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi, àwẹ̀ wá wí. Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi, àwẹ̀ wá sọ. For me, bina banjo, bojo bangro, ṣé wọ́n yóò dúró tì mí nínú ìfẹ́ kan. Love na better fọwọ́ sí o, ìwọ má má ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù. Ṣé wọ́n yóò dúró tì mí, àní bina banjo. Sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi. Tí mo lè jókòó tì. No problem, sir. No problem. Ó bèbú. Èmi ni Honourable Chief Agbájé Owóẹ̀yẹ. Mo ń wojú yẹn látàrọ̀ pé mo mojú yìí. Ìrẹ́mọ̀ mi yẹ. Ẹ má bínú sá. Èmi Chief Executive Genius Oil. Àwọn náà ni Genius Hotels Worldwide. I know you very much. Èmi náà ń pè ní Kùsìntòwò Shit. Yes, jọ̀wọ́ àgbọ̀nmi náà dẹ̀ tún ní the Ọ̀túnba Atáyéṣe of Yorùbá náà. Mo mọ ẹyin ju bẹ́ẹ̀ ṣe mọ́ra yín lọ. Now with your permission, jẹ́ n tún ayé ọmọdé yìí. Daddy. Yes. Fiancé mi. Oh, fiancé ẹni. Fiancé mi. Even as a matter of fact, no, I'm going to wedding. Kò bọ̀rọ̀ jẹ́ náà. Lórí gbogbo ní tèmi rò, alẹ́ ọjọ́ kan ni o. Mo fẹ́ lo alẹ́ ọjọ́ kan pẹ̀lú fiancé ẹ̀ for 1 million naira. Ẹ wò Daddy, mo ń sọ fún yín sí pé fiancé mi ni. Kò ń ṣe girlfriend. Àjọ mi tó kí gbogbo eléyìí nà. O má worry, má. All right. And discuss it. Ẹ̀rọ àmọ́ fi ṣe 2 million. Ẹ wò Daddy, mo very disrespect mi. Àníyàwó mi ni, kò ń ṣe girlfriend mi, ìyàwó mi ni, ẹ má máa níyàwó mi bẹ́ẹ̀ tó ń ná ta. Okay, o value ẹ̀ gan àbí? Ọmọ náà rẹ̀ bá do 5 million. Ẹ jọ̀ọ́ sir, with all due respect sir, ẹ jọ̀ọ́ mi ò mọ̀ yín rí, I don't care who you are. Ẹ kò lè ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ sí mo sọ fún báyé mi dàrú tẹ́lẹ̀ àbí mo sọ fún báyé mi bá dàrú. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀, ìwọ ni mò ń bá sọ̀rọ̀, máa fún ẹ ní 10 million. Alẹ́ ọjọ́ kan pẹ̀lú ọmọdé. Ẹ má bínú sá, ṣe fẹ́ pa ni. No, nǹkan bá ṣeré náà ní alẹ́ ọjọ́ kan, that's all. 10 million.
10 million. Okay, this is arrant nonsense. Olówó ṣòun gbogbo tán. Wo 10 Olówó million ṣòun ni gbogbo tán. Ohun tó bá ṣe tì ilẹ̀ ní gbé. Ohun tó máa dálẹ̀ apá owó nílé. No way. Don't tell me that. Ní sùúrù làwọn gbọ́n kan tí mo fẹ́ sọ. Kí ló fẹ́ sọ? Kí ló tún fẹ́ sọ ju nǹkan tó ti sọ láti ẹ̀kọ́ lọ? Kí ni mo bá kọ́lá yín náà? Try to understand me now. Mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ látàrọ̀ ò ní sùúrù. Why don't she buy? Opportunity nìkan yìí jẹ́ fún wa now. Let's do it. Like, I just can't believe you would even want me to do such a thing. Can you just imagine? Kí ló fi mí pè? Babe, I know you're my wife. Wọ́n náà wọ́n pátá fẹ́ ṣe tó wà wájú wa. Pátá gba 10 million naira yìí, a máa ṣe nǹkan tá a fẹ́ ṣe owó tó máa ṣẹ́kù tá a máa tún lò fún wa. So, nítorí pé I need owó ń sìn. Kí n sọ ara mi di aṣẹ́wó. Is that what you're saying to me? Nítorí pé I need owó. Kí wọ́n máa tara mi, kí ló máa fara mi ṣiṣẹ́. Is that what you're saying to me? Ayọ̀, could you not tell me? Babe, why can't you try to understand me? Mi tó bá ṣẹ́wó ní ẹni mo mọ̀ láti ilẹ̀kùn tó fẹ́ òkun ṣaṣẹ́wó. Èmi ni mo tí ẹ sí nǹkan tó fẹ́ ṣe. Kò ń ṣe for me just because of love. Ṣé orí nǹkan tá a fẹ́ ṣe yìí? A máa bí ẹ̀ka rí ara wa ni náà fún future wa náà ni. Just do it for me, please. I love you, me, I ọkùnrin ìdòwò. But this situation bá wà láti nǹkan ọ̀la ní láti ṣe. Ìbá tó ń gbé ìgbà yẹn ní olùkọ́ dáhùn náà ní ọdún lówó. Bí iná bá ń jó, bójò bá ń rọ̀. Ṣé club láwọ̀ ayé ní àmùkàn àbí ẹkú ti débi? Ẹ ò dáàdi ẹ má wọrí. Ẹ ká ṣe nǹkan tá a bá wá bì báyìí. Okay, business lẹ́wà fún. Ìtọ́ra ìwọ máa bọ̀ ń bí gbà ẹ̀ ìwọ bọ́ta. Excuse me, sir. Mo wà okay níbi tí mo jókòó sí. Kí lójú ẹ̀ tó ń lé báyìí? Ẹ má wọrí tó bá ti bọ́nu yàrá ara ẹ máa wà okay. Wọ́n ta bá wá ìgbà ìgbọ̀ngàn ọ̀rọ̀ owó ẹ̀mí wọn ló wà importance. Ìyẹn ló ń ṣe yín lónìí ibi ilẹ̀ is alright. Ṣé àkáǹtì ẹni kí n sẹ́ǹdẹ̀ sí? Ẹ jọ̀ọ́ no. Ẹ transfer sí account business partner yín. Dádì ṣé àkáǹtì mi lówó máa ń wà. Àkáǹtì ẹ̀ máa ń gbowó sí. Àkáǹtì kan náà làjọ ń rún. Àkáǹtì kan náà làjọ ń rún. I see. Okay, kò sọ ọ̀la. Okay, tẹ̀sí fún ẹ. Tẹ̀sí kò sẹ́ǹdẹ̀. Kò sí sẹ́ǹdẹ̀. Ọ̀rẹ́. Ń ló wọlé o. Ojú wọlé sá. Ẹ̀yà wọ́ta. Ìwọ bọ́ síbí tí o bá dé ta sọ fáwọn bá mẹ́rin kọ́ ìlú àmúkàn. Báyìí. Ẹjọ́ dáàdì. Ẹjọ́ ẹ bá mi ṣèyàwó mi jẹ́jẹ́. Àpapọ̀lọ ẹ lọ ní business là ń ṣe. Tí mo ti fún ẹ 10 million. My friend bọ́dà bí n bá ṣe rún èmi ló kàn kò kẹ́. Ẹ̀gbọ́n bá mi kéèké yìí sí pẹ̀lú ẹ̀ náà. Mo ní kó má waste owó mi o. Ọ̀sán. Make you not trade my love for money away. If you love me, make you not trade my love for anything. Irú ìfẹ́ wo ló ní sí mi? Ṣé ìfẹ́ wo? Báyìí má waste owó mi o. Kò ń bọ̀ àwọn olóò à ń ṣe mítìnì. Yóò kí n lọ sí bọ́ọ̀lù àti. Ṣé ìfẹ́ tán ni? So ọkọ Ayọ̀mídé lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìwọ àti ọkùnrin mi just because of money. Lè imagine. Well, ṣe bó ti gbọ́wọ́ tó. Kì í láti ṣe wedding owó wedding àti owó introduction ni mo wá mo fẹ́ fẹ́ sílé gangan ni. Nǹkan ò lọ déédéé fún mi rárá. Mo ti lose iṣẹ́ mi for a very long time. Ọkàn máa ń wà lé ní ìfún àti jẹun gan-an wàhálà ni. O ò níṣẹ́ lọ́wọ́. Mi ò níṣẹ́ lọ́wọ́. Ààrẹ ń plan pa fẹ́ ṣe introduction, a fẹ́ ṣe wedding. Ṣé mi tí mi ò rówó jẹ ni mo fẹ́ ṣe introduction àti wedding? Láàárín ó pọ̀ lọ́rùn mi gan-an. Ọlọ́run kan ṣàánú mi. Mo lè ṣe ń wọ ẹyọ ìjọ ọmọlúwàbí o. Èèyàn gidi ni mí sà. Ní wàá help ẹ ṣé wàá ṣe ọmọlúwàbí.
máa ṣọmọ dáadáa. O ṣọ ẹgbẹ́ ìwọ kékeré báyìí wà láàyè ẹ̀ máa káàkiri tó bá rí gan a máa bẹ́ wa máa sọ̀rọ̀ kiri. mi ò ṣèyàn pé ẹni tí ẹ̀ tó bá lè ṣe. lóòótọ́ wàá ṣe because wò mí dáadáa o wò ó crude la fi bẹ̀rẹ̀ ẹ̀ gbogbo ẹ ti legal sí o ògbó burúkú ti wà gbọ́dọ̀ sọ fún yàn bá ní kí n help ẹ kí n mú ẹ wò kí wọ́n náà bẹ̀rẹ̀ something màmá ní nítorí at least 40 million ni mo sọ kí wọ́n náà lè bẹ̀rẹ̀ something ṣe bó ṣe ní 10 ti bí yẹn kọ́. 10 million yẹn ṣì wà lọ́wọ́ mi tiẹ̀ tí ìrònú nǹkan tí mo fẹ́ fi ṣe for now. n tí màá ṣe ni pé wàá mú ìyàwó ẹ wá for another 2 days. òtó máa dalẹ̀ apá owó onílé ká. 20 million yẹn plus 10 tó wà lẹ́ǹkan ó jẹ́ 30 màá wá fi 10 kún fún ẹ pé kí n lọ fi ràn ẹ lọ́wọ́ wá jẹ́ 40 àwọn àjọ ẹ̀ sàgbà mi. ó máa jẹ́ 40 million. ṣé wàá lè wẹ̀. Èdùmàrè dá mi lọ́lá máa fi àwọ̀ Ayọ̀mídé kí ni wọ́n pọ́làpọ́là tó fẹ́ lọ́mọ iná ọ̀rọ̀ orí ìwò ló ń bá mi sọ iná ó kí ni gbogbo nọ́sẹ̀nsì gan-an no just tell me okay ọ̀rẹ́ ti yé mi tó ní pé mo ti kọ́kọ́ gbà fún ẹ lálákọ̀ọ́kọ́ àbí mo tún wá ń fi ọ̀rọ̀ òṣì ó ń fi ọ̀rọ̀ rírùn ó fi ń lọ mi and this time around they're not just talking of once or one day they're talking of 2 days kí ló ń bí mi pé so baby no don't touch me. Babe wáyé tó ń jẹ́ kí n máa ríra mi bí kaba nǹkan tí mo ń ṣe mi ò ṣe fúnra mi nìkan mo ń ṣe fún mi àti ẹni ó jẹ́ ká jọ wò báyìí the first time tó lọ àgbà 10 million naira babe tó bá máa lọ fún second time ní 2 nights ni o a máa gba 20 to 30 million babe 30 million naira tèmi àti ẹni lákàn it's something I must start something big. You're mad. Ayọ̀mídé, you are very very stupid. Oh, so all this is about money for you, right? Títorí owó ló ṣe ń tà mí. No, tell me. Oh, the first time I went it was just 1 day. Now you are asking me to go for 2 days. Tó bá yá ọmọ di 1 month. Tó bá wá yá ọmọ wá tà mí pátápátá. All because of money is not what I mean to you. Babe, I beg in the name of God. Mo fẹ́lẹ́ dá ajá ẹ̀ mo fi bẹ̀. Jẹ́ ká take a risk yìí láti get it from our get. I beg you. Opportunity rẹ̀ ló jẹ́ fún wa láti lówó babe. Wọ́n náà wo mo yàtá tí mo jẹ sẹ́yìn babe. 30 million naira ló ń ṣọmọdé owó. Ó kì í pín ló fẹ́ kí n ṣe fún ẹ. Tí wàá fi mọ̀ pé mi ní dá ẹ. Yes, because how am I even sure pé tó bá yá sí o ní máa fi bú mi o ní máa fi tìtorí ẹ̀ pé o fẹ́ kọ̀ mí má ṣàwọ́ lẹ́yìn tó gbé sílẹ̀ because ẹ̀yọ́ ọkùnrin mi ò trust yín. You can do it. You can do it. Don't tell me that. Don't even argue it. You can do it. O trust ọkùnrin mọ́. I don't trust you anymore because eléyìí ò ń ṣe tí mo fẹ́. I do not trust you because gbogbo wa tó mi àjèjì ló dé sí mi. I don't realize that you are this kind of person. Babe, kí n fẹ́ kí n ṣe. Okay. Nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé 10 million naira tí mo kọ́kọ́ gbà alákọ̀ọ́kọ́ tí mo lọ yẹn wàá send ẹ̀ sí mi. Yes, so tó bá di tó bá kọ kìráǹgídà àbí tó bá sá lọ tó bá kọjú mi sóra rẹ màá mọ̀ pé tèmi ò gbé at least I will have something else to fall back on. After mi mo ṣiṣẹ́ náà. Let me transfer the money to you. After all, ìgbà tá a ta mọ́tò tó jẹ́ mọ́tò títí tó bá kàǹtì náà ṣe owó sí owó wà lákàǹtì owó wà lákàǹtì ní àkáǹtì àwọn méjèèjì náà ni. Babe, jẹ́ ká trust ara wa o trust mi o ti ń lose ẹ o. Baby, you are losing me. Let me send it. After this, I'm not doing anymore. I'm not doing anymore. Hey, why? Bàgà àfààní kí ló ń bọ̀? Wo ayé mi ti bàjẹ́ báyìí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń bọ̀? Kí ló dé? Ìwọ ni ayé bàjẹ́ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo ló wà. As in mo ti ní serious problem right now. Ibo lo wà ń sìn kí n wá rí ẹ kò ń ṣe ọ̀rọ̀ orí fóònù. Wo èmi ń lọ bíṣẹ́ ni o. Mo ń lọ bíṣẹ́ ni o. Ibo lo wà ń sìn gangan kí n wá rí ẹ jọ nítorí Ọlọ́run. Let me see you now. Mọ̀ pé orú ọlọ́jọ́ náà èmi ò lè máa fa àárọ̀ ṣe gbogbo eléyìí tí wọ́n fẹ́ kí n ṣe yẹn. Tí máa lẹ́dọ̀ ọ́fíìsì máa láti log in then màá ṣe one or two things tó fi máa ráyè ṣe anything. Kọ́lá ọ̀rọ̀ ọ́fíìsì kan lè lé yìí o. Ṣé o fẹ́ gbókùn mi? Ṣé o pè é kó bá mi nílé kó dẹ̀ rí pé mo ti kú?
wá bá mi lọ́fíìsì máa yẹ káyọ̀dá láì kó ní dàtí náà ni wá bá mi lọ́fíìsì yẹ káyọ̀dá ká sọ̀rọ̀. jọ rẹ mi máa bá yín sìn thank you máa wá sí. ó ti já fún dànù ọwọ́ ẹ̀wọ̀n má kojú nìyí ní bẹ́rẹ̀ dàbí jáde. If you love me, make you not trade my love for money away. If you love me, make you not trade my love for anything. Irú ìfẹ́ wo ló ní sí mi? Ṣé ìfẹ́ wo ni? Aláyé kí ló ṣe? Owó kan tó lè máa gbé ẹyẹ kó mọ̀ pé nǹkan tó serious ni. Ọlọ́run jẹ́ ká yí ẹ bàjẹ́ kí ló ṣe ló ṣàrọ̀ kùkù ṣàpè kí ni nǹkan tó dé kí ló ṣe. Ayé mi ti fẹ́ bàjẹ́ báyìí. Ayé ò ní bàjẹ́. Aláyé má sọ pé ayé ẹ bàjẹ́ bá mi sọ̀rọ̀ ni. Èmi ìrè wọ́n bọ̀ ó yá mọ̀ mọ́. Fọ̀rọ̀ àwọn good morning. How are you doing ilé jàre kí n tó lè máa sáré bọ̀ pé ayé mi ti bàjẹ́ yẹ kó understand mi náà. Jọ ṣé mi ní kí àwọn colleague mi ni. Ó fọ ọ̀rẹ́ lẹ̀ wo nǹkan tó ń ṣe mí ju gbogbo nǹkan tó ń sọ ẹ lọ. Èmi ìrè wájú ẹ mò ń gbẹ. Wo Kọ́lá nǹkan ń ṣe mí o. Mo ń hide gbogbo ẹ̀fọn tẹ́lẹ̀ ni but right now mo ní láti sọ fún ẹ. O ṣáà mọ Fọlákẹ́mi ìyàwó mi ọjọ́ kan àjọ lọ sí club ayúntà lọ ṣe fàájì ni bá ṣe rí babaláyé kan nìyẹn mi tí ẹ mórúkọ ẹ mi ò mọ̀ rí ó ṣáà ní pé òun láìkì Fọlákẹ́mi nígbà òun máa fún mi ní 10 million naira ó wà pẹ̀lú òun for a night. Calm down ma ó wà ní kíyàwó ẹ lọ. Mo kọ́ lábàá olùjí ń sọ̀rọ̀ báyìí náà ó ṣáà àwọn level tí mo wà látọjọ́ ṣé every time olórí fẹ́ kí n máa bá ẹ ni ó long time yẹn mo dẹ̀ gba 10 million mo gbà sápò mo ti gba 10 million second time bí máa yẹ tún ṣe pè mí nìyẹn ó ní yẹ kí n wá ṣe business pé gbogbo ìyá tí mò ń jẹ pé báwo mo ṣe máa gbéyàwó mi lẹ́ẹ̀tì torí owó kí n wá ṣe oil business pé 30 million naira ni máa need pẹ̀lú 10 million tó wà tẹ́lẹ̀ mo tún ṣe gbéyàwó mi lọ nìyẹn o pé kó lọ ṣe 2 nights. ẹ wà calm down jẹ́ kí n get it right now ìwọ àti ìyàwó ẹ̀ ṣeré jáde ẹ wá pàdé man kan ó lóun máa fẹ́ 10 million kí ìyàwó ẹ̀ spend the night pẹ̀lú òun ó wá bá a sọ pé lọ ṣé wàá lọ ṣe. now the same man wá sọ pé òun fẹ́ introduce sí business 30 million naira so o need 20 more 10 million àkọ́kọ́ so o wá ní kí ìyàwó ẹ̀ lọ spend 2 nights pẹ̀lú ẹ̀ má dàpọ̀ jẹ́ kó yé mi ìyàwó ẹ̀ tún wá lọ àbí. ẹ mo ní kó lọ kí n lè dá 20 million kí n kún 10 million tó wà lẹ̀ kó lè pé 30 million ká fi ṣe business láti ìgbà tó ti lọ báyìí mi ò rí ìyàwó mi àti 10 million tẹ́lẹ̀ àti 20 million mi ò rí kankan láti gbà yẹn. you are a madman you are a madman olórí burúkú ọkùnrin wà wòye wà ẹ̀ náà for what o ní kí ìyàwó ẹ̀ lọ bọ́kùnrin sùn torí owó ṣé olórí ẹ̀ fúnkọ́ lè lówó ni tó bá sọ̀rọ̀ wèrè ìwọlé ọwọ́ mú olórí burúkú ọkùnrin wà tó wà ẹ́ ó wá pọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ lọ́tọ̀ náà listen máa ọ̀tí pẹ̀mí màá ní kọ́ bọ́ọ̀lù rẹ tó bá fi wọlé àlàyé sùn láyé náà jẹ́ kí ilà tó ń jẹ́ ọ̀rọ̀ láyé rẹ̀ tẹ̀ kó járẹ́ nì máa rí àpẹ́ láì ní mọ́ o tó bá tún wá mi wá màá ní kọ́ yọ̀kẹ́ ọ̀ are you mad owó wèrè ni how can you your wife tó ní owó get out excuse me tó bá pẹ́ màá ní kọ́ tó bá pẹ́ bí màá ní kọ́ bọ́ọ̀lù rẹ̀ jáde nìkan bá you are a madman you are a big idiot ẹ̀rọ kò ní ẹ́ olórí gbogbo ọkùnrin wà wà tó wù yẹn orí ẹ̀ tó wà tó pẹ́ nọ́mbà mi tí bá rí ẹ́ bí màá ní wálé ìmọ̀ Fọlá. nítorí owó nítorí ọlá nítorí ohun tá a máa jẹ àti gbàgbọ́ ohun tá a máa jẹ kó máa yé mi tán kó máa yé mi tán kó máa yé mi o ibi ayé ń lọ if you love me. Ṣàlàwà. Bọ̀dá Àkànjì. Ṣé gbogbo jíìsì tí mo ní kó bá fọ̀ ọ̀fọ̀ ó kó gbogbo jìnnìjìnnì jáde àtúntì ẹ̀ ó fọ̀ ó sẹ́ sórí wáyà. Ẹ tẹ̀ o. Ẹ ló mo jẹ́ ìyàwó. Èmi ò tẹ̀. Èmi ò tẹ̀. Èmi ò tẹ̀. Ṣé ló fẹ́? Ṣé ìfẹ́ wo ni irú ìfẹ́ wo ló ní sí mi? Ṣé ìfẹ́ tán ni irú ìfẹ́ wo ló ní sí mi? ẹ ká sàn ọdún mẹ́ta wọn àìpẹ́ ń wò mí pẹ́ mọ̀ mi ṣé mọ̀ mi ni. mo mọ̀ mi ni. èbí wọn ni àná. ẹ jọ dáàdì nǹkan. dáàdì. ẹsẹ̀ girigiri nínú oúnjẹfẹ́ oúnjẹfẹ́ kú àwọn mọ̀mọ́ rẹ́mi kankan. ṣèbí ilé àmọ́ ló kó bíbá kí ló wá ń ṣẹlẹ̀. mi ò understand mo ṣe báyìí tẹ́lẹ̀ náà. erékù mọ̀gúdù fi jẹ́. ẹ jọ dáàdì ni mo béèrè gbogbo orí tẹ̀ ń kọ yìí mi ò understand.
eríkù o màgúdù fi jẹ. ṣé bó sọ pé wọn fi táwọn bọ̀ ní kí ló ṣẹlẹ̀ kí ló gbé. ọ̀rọ̀ yé mi wọn ṣe báyìí tẹ́lẹ̀. ẹ fọ́kù o màgúdù fi jẹ màgúdù wá kọ́ máa rẹ̀ ní kí ló ṣẹlẹ̀. ojú yìí rè é ọkùnrin mẹ́ta ojú yìí rè é. ẹ pẹ̀lẹ́ sà àwọn ìṣòro sọ fún ojú mo béèrè dáàdì wọ́n dẹ̀ ń kọrin látara orin pẹ̀lú spíkà. dáàdì bàbá ti kú bàbá ti jẹ́ ní àná. ẹ sà dáàdì ìgbọ̀ngàn lábẹ́rẹ́ o. bàbá ti kú. dáàdì ti kú báyìí bàbá ti kú o labò mọ́lẹ̀ o. ẹni labò mọ́lẹ̀ sọ. a ti bọ̀ wọn mẹ́kùlé. gbígbé ẹnìkan kọ́ ẹnìkan kò yọjú kódà Fọlákẹ́mi ọmọ ẹ̀gbẹ́ kankan rí kò yọjú. ẹ sà nítorí Fọlákẹ́mi ẹ̀gbọ́n làwọn ṣe wá ṣe bá wa gbúrú àbí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò pè yín ni àbí mi understand. ṣé kò sọ̀rọ̀ báyìí ìwọ pè nọ́mbà ẹ̀ lọ́sàn-án ló lè pè wọ́n kí dáàdi tó kú ni. pé wọ́n bá wọ ọjọ́ fífọ station wọn lára àwọn tó wá ṣe wọ́n má yẹ káwọn dàbí nuisance bí jáde. ẹ sà ẹ̀ dẹ̀ mọ ọ̀rẹ́ àbẹ́nibodè ta lè. ọ̀rẹ́ ẹ ń gbọ́ ọ̀rẹ́ ẹjọ́ yẹn náà wá àdìbí ẹgbẹ̀rún 5 káfí díkàrà fún àwọn ará àdúgbò. ó dàbí pé òun yá mi sọ̀rọ̀ wá ọkọ ọmọ wa jọ tó tọ́lọ̀ kò ní dáa lọ́dọ̀ òkú bàbá ìyàwó rẹ̀ ká mọ̀ gbàgbàdà sórí iná ká dín kára ká dín rẹ̀ kí gbogbo àwọn ará abúlé kárí nǹkan jẹ dákò tó tọ́ ọgbẹ̀rún 5 kiri o bá àwọn owó gidi ìwà àtọ̀rẹ́ ẹ̀kọ́ bá pò ẹ̀kọ́ owó jáde ká ṣe nǹkan káwọn èèyàn mọ̀ pé bàbá ìyàwó ẹ̀ ti kú. ayé yín dẹ̀ máa bàjẹ́ ni ó dàgbẹ́ ti ya wèrè tára ní yín. mo wáyà ọdún máa ń gba ẹ̀rí yàwó ní kí mi fi lẹ́gbẹ̀rún máa ń dàgbẹ́ ti mad. nítorí owó nítorí ọlá nítorí ohun tá a máa jẹ àti gbàgbọ́ ohun tá a máa jẹ kó máa yé mi tán kó máa yé mi tán kó máa yé mi o ibi ayé ń lọ if you love me make you no trade my love for money away. If you love me, make you no trade my love for anything. Kí ló ṣẹlẹ̀? Sórí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí. So at this point, help I need. Tó bá jẹ́ mi ló máa mú lọ, fún máa ti tẹ̀lé wa, I'm ready. Jẹ́ ká kàn mọ́ ibi tó wà nítorí Ọlọ́run. Please, jọ̀ọ́. Ẹ fún mi ní ibi 2 to 3 days. Èmi máa tiẹ̀ máa pè é. In case me I will be calling you, you don't get back to me. Ṣùgbọ́n o ṣe gan, mo really appreciate. O take care of ṣùgbọ́n. Ẹyin náà, nice day. Be good. Thank you. Sọ́ọ̀n kò push down lórí ẹgbẹ́ fún gbogbo òdu tó máa dà kọ́tà tàbí ìbọn ọmọlọmọ plans. Mo dẹ́ ká plan ẹ̀ nílẹ̀. Kọ́nà jẹ́ kó mú wa lọ. Ọgbẹ́ ẹ̀jẹ̀ bí sínú nínú ìṣòwò wa. A ní kó fara balẹ̀ ẹni ká fún òtútù 3 days ló ti pẹ́ jù. Tí kò mú ẹ lọ́sí sílẹ̀. Gbogbo ẹ̀yin náà ìyàwó owó àárín ọ̀kan látijọ́ ẹ̀. Aládùúgbò rẹ̀ ṣé bóyá wá ṣe ẹnu máa fi rí ìyàwó àtòwò yìí. Aláwọ̀ tó bá gbé jẹ́ kó mọ̀ láti lè mọ̀kàn láì lè má ṣẹlẹ̀. Ìwọ fi pamọ́ ní ìbòròkó smart. Owó yẹn náà ni ìlú àkàrí pé mo ti blow ní bí ọ̀rẹ́. Nílùú tó lábà tó ní ìjòyè nítorí owó nítorí ọlá nítorí ohun tá a máa jẹ àti gbàgbọ́. Ó ṣe ṣá bẹ́ẹ̀ ibi tá a bá dé ìlú dá bẹ́ẹ̀ ojúkòrò jẹ ní àti fojú rí àwọn báyìí lẹ́yìn ní ìdúpẹ́ náà wá ní gbogbo nǹkan tó wà lẹ̀ èmi ìbò ní dọ́là. èmi náà mọ̀ pé èmi ti yẹn fẹ́ ni sọ́dà gbogbo nǹkan tí kò yẹ ń tẹ́lẹ̀ ayé yẹn. ìlú ọ̀rọ̀ orí burúkú rẹ̀ bá mi sọ yẹn ẹjọ́ ẹ̀ ń pìlì pé mi ì lówó lọ́wọ́ tálíkà ọlọ́run ní àbí pé mi ò ní kankan ẹ̀rọ ẹgbẹ́ kí n sọ nǹkan fi ẹ̀fọn ó lè jábà lù ú bẹ́ẹ̀ sọ wáyé pé mo mọ ogun lẹ́fìn yàn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ná kí tẹ́ ń jalè tẹ́ ń ṣe gbẹ bọ́ọ̀kì ìwọ́n náà ṣe mọ̀ kọ́ ṣe bọ́ọ̀kì gbogbo ẹni ṣe yẹ tẹ́lẹ̀ pé owó epo lẹ́ ń ná gbogbo ẹ̀ gbogbo ẹni mo mọ̀ máa bá gbogbo orúkọ yín jẹ èmi ò lórúkọ tí mo fẹ́ protect orúkọ yín gangan máa bà jẹ so ẹgbẹ́ ìyàwó mi jáde ìsìn mo fẹ́ rí ìyàwó mi. ọ̀rẹ́ ilé ìwé ẹ̀fọn ó mọ̀ pé oògùn ẹ̀fọn wà ní wàá fún ẹ. kí ló tẹ̀mí pẹ̀lú oògùn ẹ̀fọn ṣé ẹ mọ iye amẹ́ni wí sí àwọn mi ti lò mí báyìí
owó tí bẹ́ẹ̀ gbà lọ́wọ́ yìí sí o ti wọ bí 120 million lọ́dẹ̀ tí lè fi 2 weeks ọ̀dọ́ ní weeks potential million ẹ̀ láwọn owó tó wà lẹ́dẹ̀ ẹ̀ máa gbowó yẹn. nǹkan tí mi kàn fẹ́ gbọ́ ni pé ìyàwó mi ta ẹjẹ ìwọ máa ń gbé àwọn ìjáde because owó ni mo fẹ́ gbà lọ́wọ́ yìí sí ní ìjókòó máa ń ká farabalẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lóòjọ́ ẹ máa gbọ́ owó tí mo fẹ́ gbà lọ́wọ́ yìí sí is over 120 million ẹ fún mi lówó àtìyàwó mi kí n máa lọ. kẹjẹ ní nǹkan ẹ̀dẹ̀ tẹ́ bá ti kéde. akẹ́fẹ́ pa ni owó 2 weeks tó bá ti wá jù báyìí. wọ́n á pè é gbàgbọ́ ẹ̀sìn wọn kan ẹ bá ń pè àwọn mi jáde o ìwà ṣẹlẹ̀ nígbà yẹn bá ń pè àwọn mi jáde o. sori pé lórí burúkú lélẹ̀ sori tẹ́lẹ̀ lọ́ọ̀kì mi báyìí aláṣẹ́wó yẹn Fọlákẹ́mi wá wá pẹ̀lú bàbá arúgbó yìí for over 2 weeks. ó dẹ̀ kí ẹ̀ láti lọ́ọ̀kì mi bọ́ọ̀ kó bẹ́ẹ̀ yọ bàbá ọkọ ọmọdé tó tọ́ kúrò bẹ́ẹ̀ bàbá ọkọ ọmọdé tó tọ́ kúrò. sori Fọlákẹ́mi sori nǹkan tó ń ṣe sori nǹkan tó ń ṣe máa wọrí irúfẹ́ tó ní sí mi lélẹ̀ àbí irúfẹ́ tó ní sí mi lélẹ̀. Ayọ̀mídé sori nǹkan tí ò yẹ látọjọ́ yìí ó máa yé ẹ lẹ́nu. Kí ló fẹ́ yé mi. Uncle Ayọ̀mídé dáàdì Fọlákẹ́mi lélẹ̀. kí ló ti di eléyìí ojú ọ̀rẹ́ tẹnutẹnu gbogbo inú àti ibi wíìgì ló ṣe máa mọ̀ ó jẹ́ kò rí lẹ̀ ọjà bóun ta ìjà bá nǹkan tá a wá wí lọ́jà rẹ̀ ní ṣàìkóde ṣe ṣe mọ́ ni ó jẹ́ òbí látọ̀kọ́ náà. mi gbogbo nǹkan tá à ń ṣe yìí mi ṣeré owó gbogbo mo ní ìdùnnú. ìgbọ̀ sórí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ village acting ní gbogbo ẹ̀. Daddy mo ti meet bọ̀bọ̀ kan ní ẹnujọ́ mẹ́ta yìí tó kọ́ ṣáà ń bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀mọ́ ni òun love me òun fẹ́ kémi àtọ̀hún kájíjọ máa fẹ́ra initially mo ti snob ẹ̀ mo fún ní serious attitude mi ò tẹ̀ fún ní audience rárá but mo ṣáà ń ṣe lemọ́ so I feel it's time for you to call your actors test ẹ̀ wọ́n ṣe máa test náà. mi ò lè má kọ́ pé wọ́n ní òun kan ń kọ́ kí ló ṣe gbọ́dọ̀. Oh yeah sọ fún mi pé òun ṣiṣẹ́ ní company kan I think as accountant or I'm not too sure ó dárúkọ company yẹn fún mi o. ń bọ̀ ní. Yes Genius company. Genius. Yes. ti bọ́m̀bẹ́. èyí tó wà ní Island. àwa náà lá ní àwọn kiri náà wọ́n yẹn ṣe properties náà wá into part of our group. Okay. How come I didn't know that? Well, now you know. Oh, okay. With my instructor, lay down, come back lower. Cow stand up to it. Okay. You better come up and test him. All right, Daddy. You see. You see? Torí gbogbo ìwẹ̀ yín boys tó dà. Look at me. I'm like, I'm trying to work with gidi fún. Gbogbo àwọn test la ṣe ìwọ́dẹ̀ pass gbogbo ẹ̀dá búlé o. Àwọn ni ká ti lọ sí higher level. No one face. Hey, Daddy, enough is enough. Enough is enough now. Ṣé gbogbo test à ń ṣe fún Ayọ̀mídé yẹn? Mo fẹ́ ká focus sí. Gbogbo yẹn gbìyànjú náà, gbogbo nǹkan tó ṣe fún pátápátá ló pass. Ẹ wò, àgbàṣẹ lọ́wọ́ ẹ̀. Still, kò nítorí ẹ̀wọ̀n fẹ́ mi. Ó ṣì ń love mi sí ni. Mo mú lọ sábúlé. Mo introduce àwọn actors yẹn sí as my family. Sáàjì tẹ́ bá rí bó ṣe kó gbogbo wọn mọ́ra. Tẹ́ bá rí bó ṣe yọ̀ wọ́n everybody kò tiẹ̀ wò pé ibi tá a gbé ó dọ̀tí o kò wò pé pọ̀psí mi o ẹ̀wọ̀n ò rí ṣe o. No, that shows that this guy loves me and loves everything that is around me. And with Daddy, let's put a stop to this. I am not a party to testing him again. Shall we he can never ever trade me for anything. Trade. That is the word. Gbogbo ìta ti ṣe fún ẹ ti pass ní abúlé ọgbàṣẹ lọ́wọ́ ẹ kọ̀ọ̀kan lówó lọ́wọ́ àná ọ̀dà àwọn èèyàn tí ì ṣe trade yẹn gan a máa fi owó test ẹ tó wà fi lè pass yẹn then that's it. So consider this the last sort of test. But I go to this house for boy. Don't worry, after this test, this is it. Can we just stop this already? We do it. We'll pass next day. We'll fail, hopefully. Gbogbo nǹkan tí mo ṣe kò wá láti mú mi
Ọlọ́run rí nínú pé mo lọ Fọlákẹ́mi. Ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó máa lọ. Gbogbo nǹkan tí mo ń try láti ṣe torí ẹ̀ náà ni kó lè look good kó lè bẹ́gbẹ́ pé owó tí mo gbà yẹ o náà ni mo fẹ́ ná fún ibi ìpẹ́ nínú náírà àdọ́kọ́ fún mi ẹ̀gbọ́n ó wà lákàntẹ̀ ẹ̀ lè mọ tí mo ń lè lọ rẹ̀. Èmi ò gbọ́ ìwọ mọ̀ pé fẹ́ ò níye ni tó rò pé ó fẹ́ tà. Mi ò tà. Wàá ló fẹ́ fowó yẹn ó fẹ́ fi tọ́jú ẹ̀ wàá kọ́kọ́ tà náà bó wọ́n ti ṣe yẹn wọ́n sì tẹ ẹ̀ ń fún nìkan. Kí ló ṣe? Àpò ọkọ̀ mi lẹ́tẹ̀ kí ló ṣe? Máa pe kọmíṣánná sí i. Jọkẹ́ bẹ́ẹ̀ta ni dájú náà máa fi kọmíṣánná ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn. Jọkẹ́ bá mi bẹ̀rẹ̀ lọ sí ká. Torí ọ̀sẹ̀, ọmọ láyọ̀ lè ó ṣì ní nǹkan kan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. Inú mi á dẹ̀ dùn tí bá lè ṣe. Ewu dájú, Ayọ̀mídé tried. Ó ń lè gbìyànjú gan. In fact, ẹ̀yin ò mọ̀ pé ó try ju gbogbo àwọn tí a test ìṣíwájú ẹ̀ lọ. And daddy, ṣé rí last test ta fún yìí kò easy, ó lójú ọkùnrin tó lè scale through ẹ̀. In fact, mo fẹ́ lè sọ pé ẹ̀yin gan-an ẹ̀ lè scale through ẹ̀ daddy, kò easy. Fọlákẹ́mi. And gbogbo nǹkan tó ṣe yẹn náà ó ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ mi ní daddy. That guy loves me so much. Ẹ lè imagine pé 10 million naira tẹ́ kọ́kọ́ fún yín. I told you now daddy, he transferred it into my account. Ṣé rí tí ó bá nífẹ̀ẹ́ mi ni kò ní ṣe é. Gbogbo ètò ń ṣe yẹn náà just because he wants to make me happy. Ẹ mọ̀ torí condition tó wà ló ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn kì í ṣe kò dénú ẹ̀. I can tell. So kí ló fẹ́ kí n ṣe é sẹ́? Daddy, I want us to give him another chance. And I know he also loves me deeply. But Daddy, I am not getting any younger. Let's just give him another chance, please. Really? Yes. Well, you need confidence in him. A meaningful trust and confidence in him. But the more we could done me. Anything by that, you will be on your own. I take full responsibility, Daddy. But a more that you will pay. Ayọ̀mídé nífẹ̀ẹ́ mi tọkàntọkàn, ó nífẹ̀ẹ́ mi dénúdénú. Èmi àti Elijah máa wà 24/7. Daddy, I know what I'm talking about. You want to marry him? My happiness should be your happiness. Yes, so your happiness is my happiness. And I'm happy with Ayọ̀mídé. Thank you, Daddy. Congratulations. Bina banjo, bójò bá ń rọ̀, ṣé wọ́n yóò dúró tì mí nínú ìfẹ́ kan. Love na better fọwọ́ sí o, ìwọ má má ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù. Ṣé wọ́n yóò dúró tì mí? Àní bíná banjo, sọ fún mi. Irú ìfẹ́ tó ní sí mi, àwẹ̀ wá wí, ó sá fún mi. Irú ìfẹ́ tó ní sí mi, àwẹ̀ wá sọ fún mi kí n gbọ́. Love, 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 love. Love, love, yeah, yeah, yeah. Ọ̀rọ̀ ìfẹ́ ni.